fàbò. ìgbà dáàbò tá títí tọ́ta ògbò àbò tá títí òta fárígá ẹ jẹ́ ká sọ fọ́lọ́hún kó bọ́ta wí kó bá òkè kó bá wá jọ̀ta níyà kúlálà ìbáwí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀tá mi ò sunkún kò má lè dákẹ́. ọkọ̀ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn àti àlọ́fàbò. májísàánú. aláwùrà tó ní náírà lólówó aláwùrà tó ní rẹ̀ àfúnni. mo fẹ́ lówó kí n lórúkọ kí n lókìkí bíi lágbájá. máa lù ní rọ̀jò mọ́rọ̀ ìjà ebi lémi lórí. ǹjẹ́ ìwọ mọ ibi tí lágbájá ti bẹ̀rẹ̀? ọkọ̀ tó burú láyé. ǹjẹ́ ìwọ mọ ibi tí lágbájá rìn dé? ìyàwó àṣà àti àlọ́fàbò. ǹjẹ́ ìwọ mọ ohun tí ojú lágbájá rí o? ẹjọ́ tọ́lọ́hún bá dà alátúndá fẹ̀bí bó sáré tó lọ. kó o tó máa fi ọ̀rọ̀ lágbájá tọrọ. ìdèwé dàgbà nínú onílàákàyè lóòrùn ọba. tí ìyà tó jẹ lágbájá tó bá jẹ̀wọ́. ayé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí. ìdààmú tó kojú lágbájá tó bá kojú ìwọ. ọmọ aráyé ò fẹ́ ká rọwọ́ mú ọmọ aráyé. sásókè sásódò tí ó bá lágbájá fínra tí ó bá ṣẹlẹ̀ sí ìwọ. tí wọ́n fẹ́ kàwọ́ gbàgbé fẹ́ sàròdè káyéfì ní jẹ́. ọkọ̀ tó burú láyé. ǹjẹ́ ìwọ yóò lè faradà bí o? ìyàwó àṣà àti àlọ́fàbò. májísàánú. olúwa ló fẹ́ yín sọ̀gá ahọ́n olúwa ló fẹ́ yín sọ̀gá ahọ́n olúwa ló ti rí ẹwà fáàkùkọ kí ni wọ́n. ìwọ ò mọ ìbẹ̀rẹ̀ ayé ẹ̀dá. fáàrí ewu làgbà olúwa ló fi mí. bẹ́ẹ̀ o tí ì rí tí ó gbẹ̀yìn ẹ̀dá o. ìfẹsọ̀ wà aláwòrán lóyún kúrò lórí àwọn àṣà. ìwọ wá fi ìgbésí ayé ẹ̀dá tọrọ. ilé kan wà lé ara pẹ̀lẹ́ onílé kan wà. àsìkò tó yẹ kó o yí àdúrà rẹ kó o yí padà lélẹ̀. kò sí lóyún kan wà lé kò ní ọjà àbùkù òkìlọ̀ rẹ. àmọ́ irú oore tí lágbájá ní ni wọ́n ń tọrọ. ó máa pọ́n lé. ọkọ̀ tó burú láyé fẹsọ̀ wà aláwòrán. nǹkan tó jẹ́ kí àdúrà rẹ ó máa tí ì gbà nìyẹn o. májísàánú. bó bá kọ́. ohun tí ń fa ìdádúró àdúrà rẹ òun nìyẹn. wájú tí yín lọ bẹ́ẹ̀ sì kan wálé kì í ṣèjà ìwọ náà jẹ́ nǹkan àpọ́nlé lára ń fẹ́. ó jẹ́ tún èrò ara rẹ pa kó o tún ọwọ́ àdúrà rẹ mú kó o lè tètè rí gbígbà àdúrà ń bẹ. ọlọ́wọ́ bọ́tìnì jẹ́ ká kọ́ lọ́wọ́ ọba Elédùmarè. ọba alágbára máa rọ̀rọ̀ alẹ́ ni má sáré amúnilámùtọ́ alábàláàánú akúnimárojú aránibániṣe akọ́nilẹ́kọ̀ọ́gbọ́n alóńkóhun tán afúniláfúntán agbọ́nilágbọ̀yé. akí ọlọ́run ọba Elédùmarè. jẹ́ ojú agbọ́kọjá etí amẹ́kọjá kankan ọba tó ga tí o pín apanitúnìjí. amárìdì ńlá ń kí lórí ètò lọ́jọ́ tòní o. bàbá ríbi tí o òkè tó jókè lọ òkè tó kalẹ̀ láyà ọba tó jọba lọ àtúbọ̀rọ̀ tìbí. akí ọlọ́run ọba tó pamọ́ tí ṣe sí rẹ̀ sì pamọ́ àti ìhùwàsí rẹ̀. ìlú jara bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe gbàgbọ́. ṣe sí ọlọ́run ọba Elédùmarè òye àní. ọba agbẹnilọ́dọ̀tọ̀ àwòrán. ìhùwàsí ọlọ́run ọba Elédùmarè kọjá òye àwa ẹ̀dá. oyèjẹ́ ìfidayẹyẹ ọba fúnni mẹ́sìrègùn ìmọ̀lẹ̀ tó ju mọ̀lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀gọ́ àríbitì rábàtà arábàtà ríbitì o òkè tó jókè. ọlọ́run ọba lọba tí máa ń ṣèlérí tí sì í múṣẹ. ọ̀rọ̀ tìbí òkè olówó ń pè ọlọ́run ń pè. ẹ̀wà èèyàn la máa ń ṣèlérí tá a sì gbàgbé àdéhùn. ọ̀rọ̀ ṣe gbọ́dọ̀ òbí kíkà ajíkọjọ ikú ọ̀dà ọba àlẹ́ ibà ọba agbẹnilọ́dọ̀tọ̀ àwòrán-láwòtọ̀ akẹ́nilásẹ̀tọ̀. ọ̀rẹ́ mi kan ẹrù ìgbéyàwó ń bà á. ọba fúnni mẹ́sìrègùn ìmọ̀lẹ̀ tó ju mọ̀lẹ̀. lọ́jọ́ kan ló bá sùn tó lálàá. mọ́sàárẹ̀ amúnilámùtọ́. ló bá sáré wá bá mi pé ọ̀rẹ́ wa máa lálàá kan lọ́jọ́ òní. báni ṣe akọ́nilẹ́kọ̀ọ́. mo ní kó ṣáàwó bó o làlá òun ṣe lọ sí. tọ́ agbọ́nilágbọ̀yé. ó ní lọ́jọ́ àlá lòun rí àfẹ́sọ́nà òun tóun fẹ́ sọ́nà tí ó gbé ọmọ méjì wá bá òun. kankan ọba tó ga tí o pín. ó gbé ọmọ méjì wá bá òun lálejò. ibi tí
bí àfẹ́sọ́nà òun ṣe dé yìí òun wà wò pé àwọn ọmọ méjì tó gbé wá bá òun lálejò yìí kí lòun ó fi ṣàlejò wọn. òun làwọn ọmọ yìí bá ní kí bàbá kí arákùnrin yìí pé kó má ṣèyọnu ní táwọn ó jẹ àwọn ti mú dání. ó ní ní eléyìí tó dàgbà nú àwọn ọmọ yẹn ló bá fa àwòmọ́ra ló kó búrẹ́dì bíi 6 síbẹ̀. ẹnu àpò àpamọ́ tán gbé lọ́wọ́ yẹn ó ní wọ́n kó búrẹ́dì bíi 6 jáde. ó ní ìkejì náà kó bíi búrẹ́dì 6 ó fi kún eléyìí tí alákọ̀ọ́kọ́ yẹn tó kó lẹ̀. búrẹ́dì wa ń lọ bíi 12. ẹ̀yin slice bread ni ẹ má gẹ̀ ẹ̀tẹ̀ rọ́ǹgò. ó ní òun bá wojú ìyá wọn pé ó ṣe wá jẹ́ báyìí. onójú àwọn ọmọ yìí lòun wò tóun fi lajú sáyé. alẹ́ ni má sáré amúnilámùtán alábàláàánú akúnimárojú aránibániṣe akọ́nilẹ́kọ̀ọ́gbọ́n alóńkóhun tán afúniláfùntán. èmi wá ń sọ fún àwọn tó jẹ́ tíá tó jẹ́ single brother àti sisters tó ráwọn tí ì ṣetán pé n káwọn ọmọ yìí ó jẹ ṣé ìṣepọ̀run náà ti kó wá báyìí. níjí agbókọjá ògbó. ọlọ́run ṣèlérí fún ọ pé yín tí ò jẹ òun ó pèsè ẹ̀ fún ọ ìwọ wá ń ṣagídí pé kò jẹ ọ bọ́ọ̀tì pàdé ẹ̀. olówó pé ọlọ́run pé ẹnìkan ń pè àpètìlújára bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe gbàgbọ́ òbí kíkà jí kọjá ikú. ṣé ìwọ ò gbọ́ àdéhùn ọlọ́run ọba fún àwa ẹ̀dá ni. ó ní tó o bá wà ní ìwọ nìkan ntí ìwọ nìkan ó máa jẹ á máa pèsè ẹ̀ fún ọ. ìmọ̀lẹ̀ tójú mọ́lẹ̀ lọ́wọ́. ó ní bó o bá ti di méjì bẹ́ẹ̀ bá ti di méjì ntẹ́yìn méjèèjì ọ máa jẹ á sì máa ṣèpèsè ẹ̀ fẹ́yìn méjèèjì. ọba tó jọba lọ àtọ́bẹ̀rẹ̀. ó ní bẹ́ẹ̀ bá ti ń pọ̀ sí i láwọn máa ṣèpèsè ntẹ́ máa jẹ fún yín o. àpètìlújára bí ajẹrẹ ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe. ìlérí ọlọ́run ọba Elédùmarè mi nígbàgbọ́ nú ẹ̀ tí wọ́n bá nígbàgbọ́ o. àwòrán-láwòtò akẹ́nilásẹ̀tọ́. iṣẹ́ ọlọ́run tó bọ́ àwọn ọmọ Ísírẹ́lì ó rò pé eré ló ń pè bẹ́ẹ̀ ni. tójú mọ́lẹ̀. ọba alágbára máa rọrùn. alẹ́ ni má sáré amúnilámùtán alábàláàánú akúnimárojú. ìwọ ògbọ́nu scripture ni àwọn ọmọ Ísírẹ́lì ò gbọ́ bọ́ná ṣe jẹun ni. tán afúniláfù. wọ́n ní mánà jábọ́ látọ̀run fún wọn. afẹ́nigbẹ́niró àríkọjá ojú. àwọn tó tún wá nímọ̀ ìjìnlẹ̀ ń pa àwọn scripture yìí wọ́n wá lọ sínú ẹ̀ dáadáa. pín apanitúnijì. wọ́n ní tó mú kálukú wọn lọ́kàn ló bọ́ síwájú wọn tó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́. kẹlẹ òkè tó kẹlẹ láyà. agbára ọlọ́run bíi ti tẹ́lẹ̀ yẹn sì ń bẹ o. olówó pé ọlọ́run pé ẹnìkan. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lẹ̀ nígbàgbọ́ nú ọlọ́run ọba ti bíi ti gbani mọ́. bìrìkìtà jí kọjá ikú dà. ọlọ́run lè máa sọ oúnjẹ kalẹ̀ fún àwa ẹ̀dá àmọ́ àwa ẹ̀dá ayọ̀lẹ̀ ní àbẹ̀ yẹn ni ò ṣe é rí bẹ́ẹ̀. oyèjẹ́ mi dayẹyẹ ọba fúnni má fìrèkù ìmọ̀lẹ̀ tójú mọ́lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀dọ́ àríbitì rábàtà arábàtà ríbitì o òkè tó jókèlè òkè tó kẹlẹ láyà ọba tó jọba lọ àtúbọ̀rọ̀ bíbí òkè olówó. ẹ ṣé ìwọ mọ báwọn ẹyẹ ojú ọ̀run ṣe ń jẹun ni. tìlújára bí ajẹrẹ ọgbà. àwọn ò mọ̀ pé àwọn kókó tẹ̀yìn ní kò wúlò yẹn òun làwọn ẹran ń jẹ ni. ọba agbẹni lọ́dọ̀tọ̀ àwòrán-láwòtọ̀. àwọn màálù tẹ̀ ń rí yìí ẹ mọ̀ pé omi ìdọ̀tí omi kọ́tà làwọn mu ni. má fìrèkù ìmọ̀lẹ̀ tójú. mo wà láàyè kan jò ní mo sì rí màálù tó mu omi àgbàrá. amúnilámùtán. omi ọ̀gbàrá tó ti dárogún sí inú pọ́tò lójú títì ṣé èèyàn kan ló pọ́n síbẹ̀ ni. gbọ́n alóńkóhun tán. kò yẹ kémi àti yín ó jọ máa rò wípé ọlọ́run tó ṣe lóhùn ó pèsè fún ẹni tá a máa jẹ yóò pèsè lóòótọ́. agbọ́kọjá etí amẹ́kọjá kan. àbí ń jọ̀wọ́ lẹ́yìn ti ra oúnjẹ sílé fẹ́ yẹrí pé ẹ̀yẹ wọ́n mo ra ilé yìí sílé fún o. ríbitì rábàtà arábàtà ríbitì o òkè tó jókèlè òkè tó kẹlẹ láyà. ọlọ́run ní ṣètò táwọn ẹ̀yẹ ń jẹ. olówó pé ọlọ́run pé. àwọn ìyá olóúnjẹ tí ń ta oúnjẹ ládùúgbò wa ẹ mọ̀ pé àwọn náà ń bọ́ ẹyẹ ni. òbíríkítà jí kọjá ikú dà ọba. ẹ kò yẹ yín bá ṣe ń fún ẹyẹ lóúnjẹ mi á ṣàlàyé fún yín lórí ètò lónìí. níláṣẹ tó ayélujáyé tó ọba tó. ẹ mọ̀ pé àwọn ìyá olóúnjẹ wa yìí tán bá ti yọ omi ráìsì yẹn ẹ mọ̀ pé tó bá ti pẹ́ díẹ̀ ńlẹ̀ tán dà sí títì. arábàtà ríbitì. ẹ̀yin ò mọ̀ pé omi ráìsì yìí ó máa ń dìpọ̀ tó bá lo bíi 20 minutes nínú abọ́ tán yọ sí ni.
òkè olówó pé bọ́ ṣe dá sí títì yẹn lẹ́wàá ara wọn ẹyẹlé tó pọ̀ níwájú wọn. gbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe gbẹ́. oúnjẹ tọ́lọ́wọ́n ọba lòun ó máa pèsè fún wọn lẹ́ẹ̀rí tó ń jẹ yẹn o. gbọ́gbẹ́ni lọ́dọ̀tọ̀ àwòrán-láwòtọ̀ akẹ́nilọ́sẹ̀tọ̀ ayẹnilọ́yẹ̀tọ̀ ọba tó. àbí ṣé dídùn inú ìyá olóúnjẹ ni ẹrù bó ṣe ń da omi sí títì yẹn ni. agbára máa rọrọ. waste product ti yín òun ló ń jẹ àwọn kan. aláàánú akúnimárò. agbára ọlọ́run ló débẹ̀ o. akọ́nilẹ́kọ̀ọ́gbọ́n alóòkóhun tán afúniláfún tán agbọ́nilágbọ̀yé afẹ́nigbẹ́niró àríkọjá ojú. ẹni tí ò mọ̀ gbà tán bí ni ó lè kó lóhùn ó pa ni. òpin apanitúnijì. ẹni tí ò mọ̀ gbà tán bí ni ó lè kó lóhùn ó febi pa ni. òkè tó jókè lọ òkè tó kẹlẹ láyé. ẹ ṣé wọ́n ti mọ ohun tí ó jẹ ni. tó bẹ̀rẹ̀ bíbí òkè. ló o bá mọ ohun tí ó jẹ tó o gbọ̀n òkúta sí i ṣé o ti mọ ohun tọ́lọ́hùn tó pèsè fún wájú ni. ọgbàmùgbàmù ojú ọ̀rọ̀ ṣe. àbí o ṣe wá dibi pé o fẹ́ fúnyàn lóúnjẹ àbọ̀ ń fúnyàn lóúnjẹ wáyíra rẹ sọ́lọ́hùn ní àbẹ̀. láwùjọ akẹ́nilọ́sẹ̀tọ̀ ayẹnilọ́yẹ̀tọ̀ ọba tó sọ yẹ̀yẹ́ mi dáyẹyẹ. ọlọ́run ọba elédùnmarè ní jẹ́ bẹ́ẹ̀ o. ẹ̀yin ò máa ń rí ni tí ọlọ́run bá fẹ́ tara olówó fún baba gateman lówó ni. ọba tó jọba lọ. káyọ̀wọ́ ti sálárì kú òun bẹ̀. ọlọ́run ń pè é. ẹ̀kọ́ rí tó lówó dìde ńjọ́ kan ni tó ní gbogbo oge tó wà ní compound yìí òun ò fẹ́ rí mọ́. òpìrì kíkà jí pẹ́jọ ikú. baba gateman àwọn gí rabata tó wà nínú ọgbà yìí ẹ wá bẹ́ẹ̀ tí gate ẹ lọ dànù. láyẹ̀tọ̀ ọba tó sọ yẹ̀yẹ́ mi dáyẹyẹ. baba gateman sì mọ̀ pé bóun bá gégi yìí tán àwọn kan ń bẹ lọ́jà tán nìdége. alẹ́ ni mọ́sàárẹ̀ amúnilámùtọ́. baba gateman mọ̀ pé àwọn kan ń bẹ ní ìtàǹbẹ̀ yẹn táwọn fẹ́ figi dáná wọn sì rà ni. kọ̀gbọ́n alóòkóhun tán. ẹ̀yin ò rí bọ́lọ́hún ti pèsè oúnjẹ fún baba gateman. òye afẹ́nigbẹ́niró àríkọjá ojú kọjá etí amẹ́kọjá kọ̀ọ̀ká ọba tó ga tí ó pín apanitúnijì agbókọjá ogbó. ọlọ́run ọba ló ní kórí bẹ́ẹ̀ o. níbi tí òkè. ọlọ́wọ́ bọ́tìnì ìjà bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Kolawole Ajala ló kọ tèmi o. nígbà tí yín ló kó ètò tó gorí àtẹ yìí ẹ mọ́ bínú sí àpòpọ̀ àdíẹ̀ gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún ọba Elédùmarè aago 5 la ó bọ́lẹ̀ lórí ètò. mo kí gbogbo àwọn ará ilé káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Kolawole Ajala ló kọ tèmi. èmi lọmọ lọ́wọ́ òdúró èmi lọmọ àjírí èmi lọmọ àjíwò aráàlú kì í rọ́rọ́ àwí ìgbẹ́nu kúrò ní ti alówó. wọn èé gbowó là lọ́wọ́ òwò ẹ̀ ń bá dán wo abẹ́fẹ́lẹ́ á máa gẹ́rù wọn lọ́wọ́ ni o. èmi a máa ní tèmi di méjì lówù tẹ́ ẹ bá dórí lòwò ẹ bèrè wọlé baba ńlá baba mi nílé abẹ́sẹ̀ tẹ́ ẹ bá dé òwò tó tó rọ́lá mẹ́kúta ilé olùsọ̀mí ńlẹ̀ baba tó bẹ́ẹ̀ lọ́mọ. ibi ẹnìkan tí ń ṣòwò tó lóhùn òrèrè owó náà. a ní nílé bàbá ká má ní tìyà ẹ̀mí lára bàbá mọ̀dé ọmọ tagbátá ọmọkúrò wa mọ́lẹ̀ kọ́lẹ̀rò lọ́ba ọmọ kíbò májà kọ́mọdé ọ̀bà má pẹ̀yọ àwọn baba ńlá ti wá lọ lámọ̀ láyà tó rojọ́ inú wọn tán jàre tán nígbà tọmọ ń gbowó níṣẹ́ nìyá ẹ̀ ń gbà ṣe kọ́mọ ọ̀bà májà kọ́mọdé ọ̀bà má pẹ̀yọ ká lè jọ máa péjú bọ kúrò wa ní gbogbo ìgbà lọ́ba. ẹ sọ wá láwùrá. mo kí alága àjọlùdarí iléeṣẹ́ táwa yìí. sàbíà lọ. bàmí bọ́ládé òkìkí ọlá Emmanuel. nílé ayé yìí ẹ̀ ní wá owó tí o. lóyún kúrò lórí àwa sàbíà lọ. àwọn ikọ̀ mi mo kí wọn dáadáa ẹ káàbọ̀ sórí ètò. ó burú láyé fẹ́ sọ wá. mo kí àwọn ọ̀gá mi ń lọ Abẹ́òkúta lọ́hùn-ún. iw chief alhaj moruf adégbòye gọmọdọ àgbà tí gbẹnu rédíò owó yànmùyànmù. láyé fẹ́ sọ wá. mo kí ọ̀gá mi olúwaṣínú ayọ̀mí àmọ́dún àgbà ọ̀rọ̀ tí ó gbàmù lórí afẹ́fẹ́ o. ayọ̀bàbò ajíṣàánú. adéolú adéoyè mú kí yín ẹ káàbọ̀ sórí ètò. àpadà sábúrú kò nílé ní bá àmì ẹ̀kan òtóbèwé tàgbà àpadà sáyidà kò ní àdán wa. orúkọ tó burú láyé fẹ́ sọ wá o. láwùrá lóyún kúrò lórí. nasiru daniel taiwo ẹ káàbọ̀ sórí ètò. lórí ètò lẹ́nìí a ti sọ fún yín pé ní ọ̀sẹ̀ yìí a ó gbàlejò wá bá yín o ẹ̀yin tí a sì gbé wá bàbá mi ni wọ́n kódà bẹ́ẹ̀ má pè wọ́n bàbá mi kò bá àdìjò ẹ wò ẹ gbọ́n wìrìwìrì lẹ́nu bàbá lọ́jọ́ tòní ẹ ó kàn wá dùn mí ni pé àkókò yẹn ò fi bẹ́ẹ̀ pọ̀ kò sí wa tó léwu. ìrìn àjò ló gbà bẹ́ẹ̀ bá a bá tún kúrò lórí ètò àtúndìbò míì tá a tún lọ.
kò sọ́gbọ́n tó lè dá. bàbá ẹ káàbọ̀ sórí ètò wa. tó lè mọ. ẹ bá wa káwọn ará ilé kẹ̀sì dákọ̀ yín o. mo kí gbogbo ará ilé pé ẹ kú ìrọ̀lẹ́ ẹ sì kú ọjọ́ mẹ́ta. Orúkọ tèmi ni Adekunle Stephen ọmọ Adebiyi. ẹ bá ń dákọ̀ yín lẹ́ẹ̀kan sí i. Adekunle Stephen Adebiyi. lọ́jọ́ tá a bá bímọ titun sílé ayé. lónílé tàlejò ló máa kí ni kú ewu. bàbá àwọn ará ilé làwọn ò gbóhùn orúkọ yín nẹ ẹ bá dákọ̀ yín dáadáa kó lè gbọ́. Adekunle Stephen Adebiyi. òun ló kọ yín. bẹ́ẹ̀ni. bàbá ibo la bí yín sí àti pé ọmọ ìlú bo gangan ni yín. A bí mi sí ìlú Abẹ́òkúta ní Ìkìjà. Ìkìjà lábẹ́òkúta. Bàbá ẹ ti tọmọ ọdún mélòó báyìí. wá máa tóṣù mẹ́ta sí àkókò yìí màá di ọmọ àrùndínláàádọ́rin àbí àrùndínlọ́gọ́rin. àrùndínlọ́gọ́rin. ẹ fáwọn ọmọ wa tí ò fi bẹ́ẹ̀ mọ àrùndínlọ́gọ́rin yẹn ẹ bá a sọ ní ìlú ó lè mọ dáadáa. 75 years. ẹ má da màmá láàmú o màmá bàbá ti sọ fúnra ara wọn wọ́n ní 75 years ni làwọn ó pè é láìpẹ́ yìí. bàbá ẹ jẹ́ láǹfààní àti kàwé àti pé ìwé mélòó lẹ kà. mo kọ́kọ́ ka alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn náà mo dẹ̀ ka ìwé mẹ́wàá lẹ́yìn náà ni mo tẹ̀síwájú láti lọ sí ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó ní ìpè fún iṣẹ́ ìránṣẹ́. bàbá ìwé tẹ wá kà yìí ìjẹ́ láǹfààní àti fi ṣiṣẹ́ ṣe. mo ṣiṣẹ́ díẹ̀ torí mo tún ní ìwé ẹ̀rí àwọn tá à ń pè ní atẹ̀wé. printing press àbí. secretary. àwọn printing press kọ́ nìyẹn. secretary àwọn tó ń tẹ̀wé tí wọ́n ń kọ àkọsílẹ̀ fún àwọn ọ̀gá nílé iṣẹ́. bíi secretary àbí. bẹ́ẹ̀ni. bàbá ńgbà tẹ wá ń kàwé yẹn ẹ ṣáà wọ àwọn àdójúkọ kan àbí méjì tẹ kojú gbà náà lọ́hùn. ìgbà tí mo ń lọ sílé ìwé yẹn ó rọrùn díẹ̀ ká máa sọ nǹkan mìíràn torí ìrìn àjò lọ sí ibi tí mo ti ń kàwé wá padà sílé ó jẹ́ bí ibùsọ̀ mẹ́ta. bí ibùsọ̀ mẹ́ta. tí olóyìnbó lè pè ní 3 miles àbí. bàbá ní Abẹ́òkúta ń bẹ̀ náà àbí. ní ìlú kan wà nítòsí Wàsímì. ok. ibẹ̀ ni mo ti ń lọ sílé ìwé torí bàbá tó bí mi bàbá tó bí bàbá wọn ó ní ilẹ̀ síbẹ̀ so orúkọ ìlú yẹn ni wọ́n pè ní Aróge. Aróge. ibi tí a ti wá ń lọ sílé ìwé à ń pèbè yẹn ní African Church School Báyẹ. ní agbègbè kan náà ń bẹ. ní agbègbè kan náà. àmọ́ ó fẹ́ẹ̀ tó bí máìlì mẹ́ta. bẹ́ẹ̀ni. bàbá àwọn àdójúkọ wọ̀nyẹn ṣá sáré wọ àwọn àdójúkọ yẹn kákòókò tó lọ. àwọn àkókò yìí ìgbà mìíràn wà tí yẹ pé torí àwọn odò méjì ló wà lójú ọ̀nà ọ̀kan nínú ẹ̀ tójò bá ti rọ̀ ẹni tó máa kọjá amúra díẹ̀. ní agbègbè yẹn. bẹ́ẹ̀ni àwọn òkè kan tún wà lójú ọ̀nà jẹ́ pé òkè yẹn báyìí téèyàn ò bá múra tó bá rí látòkè yẹn báyìí ní odò ló ń lọ. gẹ́gẹ́ bí ọmọléèwé èèyàn gbúdọ̀ jẹ́ni tó smart díẹ̀ tó dẹ̀ tún máa fi ẹ̀ka fi kíyèsí ara rìn àìṣe bẹ́ẹ̀ agbára ẹ̀ níbi tí ò fẹ́ o. agbára ẹ̀ gbirigidi ìgbà inú odò ṣé odò òun ò jìnnà sá. tí òjò ò bá rọ̀ kó jìn èèyàn sì lè rìn omi yẹn máa kọjá orúnkún díẹ̀. odò kékeré ṣùgbọ́n tójò bá rọ̀ ó máa gba ọ̀nà débi pé
ẹni tó bá ga Adébàdí bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ga abẹ́ kan lọ́rùn. irú àwa tá a fi bẹ́ẹ̀ ga púpọ̀ yìí. Bàbá àdójúkọ ńlé àti iléèwé bó lẹ ṣe wá ń mánéjì gbogbo ẹ̀ papọ̀. Torí nígbà yẹn ìgbà tí kò tó di pé mo fi máa dẹni tó wọlé ìwé ìyá tó bí mi ti kọjá lọ. Ọlọ́run fẹ̀rùn kẹwọn. Àmín. Ìgbà tí mo wá bẹ̀rẹ̀ iléèwé ojú rí díẹ̀. Nígbà tẹ kúrò ní primary nìyẹn àbí. Nígbà mo wà ní primary tó jẹ́ pé ìgbà mìíràn láàárọ̀ tí bá máa lọ báyìí fún máa lọ iléèwé á fún mi ní kọ́bọ̀ á bu gàrí fún mi pé tó bá di lọ́sàn-án o kọ́bọ̀ tán fún ọ yìí lọ́ọ́ fi ra nǹkan kan kó o lè fi mu gàrí ni. bí kulikuli ṣé kulikuli ti wà ń gbà yẹn. ẹ̀pà ni. tàbí kó o lọ sọ́dọ̀ ìyá tó ń ta oúnjẹ níléèwé kó o lọ ra ẹ̀wà kọ́bọ̀. ẹ̀wà kọ́bọ̀. gbà tó bá wá rà á tó bá fi mu gàrí ẹ̀ ó padà sí kíláàsì. ìgbà mìíràn àwọn àtúnyẹ pé èmi pẹ̀lú àwọn àbúrò mi máa lọ ṣẹ́ igi tá a máa lọ tà lọ́jà tá a máa fi ra ìwé. nígbà tí ò bá ságbára lọ́wọ́ àwọn òbí. àkókò tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n sọ pé ìwé ọ̀fẹ́ o ìgbà yẹn ni a ní àlàáfíà díẹ̀ ní ti pé wọ́n á fún wa níwèé wọ́n á fún wa ní pẹ́ńsù wọ́n á dẹ̀ sọ fún wa pé ká lọ ra nǹkan tó ń pè ní inkwell. A dẹ̀ ra ink tá a ra yẹn a máa bù sínú inkwell tá a bá ti bù sí kíní tá a fi ń kọ̀wé nígbà yẹn igi yẹn wọ́n ṣe bí pẹ́ńsù ṣùgbọ́n kì í ṣe pẹ́ńsù wọ́n wá ń fi nǹkan tó ń pè ní nip wọ́n máa tiẹ̀ mọ́ báyìí lẹ́wọ́n máa fi kan. inkwell yẹn dàbí ìgò kékeré báyìí àbí. ike ni. dábàá ti kì í bọ̀ then a máa fi. ẹ bẹ̀rẹ̀ sí ní fi kọ́. a máa fi kọ̀wé tó bá tún ti gbẹ a tún ti kì í bọ̀. bàbá ṣé àtọmọ primary àtọmọ secondary náà jọ ń lo inkwell yẹn àbí ó ní ìdáhùn ọmọ primary ń lò ń gbà yẹn. àti primary àti secondary. lọ́jọ́ ní inkwell yẹn. lọ́jọ́ ní. òbí sì ń rà fún wọn. gbàtà ọba ti ra kí náà máa lò kò sí tó máa lò. ìgbà yẹn dẹ̀ nìyí kò sí ọ̀rọ̀ ohun tó wà láyé òde òní tá à ń bá pàdé ohun tí bàbá yẹn bá ti wí fún ọ o gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ pé o lọ léèwé o dé wá ní erépá ló kù o fẹ́ lọ gbá bọ́ọ̀lù o fẹ́ lọ máa ṣe eré kan tí ò ní túmọ̀ wá ní kò sáàyè fún wàmúra ní ó yá oko ti yá ẹ ń lọ sóko. lẹ́yìn iléèwé yẹn. lẹ́yìn iléèwé ẹ máa lọ oko ìgbà tẹ bá padà dé tẹ bá ti máa kó lóko ẹ ti ṣẹ́gi tẹ fẹ́ lò nílé tó bá jẹ́ pé àkókò tó ti súnmọ́ àkókò ọjà ni ẹ ṣẹ́gi tilé ẹ ó ṣẹ́gi tí tẹ fẹ́ lọ tà. gbogbo ìgbà yẹn nǹkan ò wọ́n bí irú àkókò tá a wà yìí. nǹkan ò wọ́n bí àkókò yìí. bẹ́ẹ̀ni. bàbá nígbà tí ẹ wá kúrò ní primary ẹ wọ secondary ìrìn àjò secondary yẹn òun lẹ sọ fún wa yìí àbí. secondary yẹn bí ẹni tí ò lọ secondary kan lọ tààràtààrà torí evening class lèmi lọ. evening class. bẹ́ẹ̀ni. àwọn kan ń lọ morning class àbí. àwọn kan ń lọ sí morning àwọn yẹn wà ní school. ok. ṣùgbọ́n tó ń lọ sí evening class. àwọn olùkọ́ iléèwé tí wọ́n wà lágbègbè ni wọ́n ń ṣe nǹkan yẹn pé ká lè fi ṣe ìrànwọ́ fún àwọn ọmọ iléèwé tí láǹfààní àti wá láàárọ̀ secondary school títí dìgbà tí ó ṣe pé a fẹ́ lọ kọ exam o wọ́n wá àwọn náà ni wọ́n ṣèrànwọ́ bí wọ́n ṣe gba fọ́ọ̀mù fún wa tí wọ́n àtàṣì wa mọ́ iléèwé tí a ti lọ kọ nǹkan tá a kọ ìdánwò nígbà yẹn tá a lọ kọ ìdánwò. So ká ní bí secondary school yín ṣe lọ nìyẹn evening class ni ẹ fi ní tó fi dàbí pé ẹ lọ léèwé àbí tọ gbogbo àwọn tíṣà tí wọ́n péjọ pọ̀ ń gbà yẹn tí wọ́n ṣe léyìí mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn á ti lọ bá a ti rántí wọn lénìí Ọlọ́run kó bá wa ṣe àforíjì tó pọ̀ fún wọn kó mú ìpẹ́ burúkú kò lójú wọn. Ẹ̀yin bàbá nígbà tí ẹ wá dàgbà tẹ kúrò nílé ìwé yẹn níbo ni ìrìn àjò tún gbé yín gbà.
ìrìn àjò gbé mi mo ti kúrò ní ilé mo ti lọ sí Ìbàdàn. Mo wà ní Ìbàdàn láti 1965. Àkókò ìgbà tí ọ̀rọ̀ àwọn olóṣèlú tán ń da gbogbo ẹ̀rú nígbà yẹn báyìí koroba ò sáré. ogun koroba kò rọgbọ nítorí nǹkan kan ṣẹlẹ̀ níṣẹ́ ni ìkan náà àwọn òṣèlú nígbà yẹn ó sọ ọ̀rọ̀ kan. tóun ló fa ogun koroba yìí. ó gbé ìgbésẹ̀ tó gbére nígbà tí bàbá Awólọ́wọ̀ sọ pé àwọn fẹ́ lọ try káwọn gbìyànjú báwọn bá lè rí ipò tẹ́ ń pè ní prime minister káwọn dù lọ́rọ̀ ìdìbò pé káwọn lọ pé táwọn bá ti lọ tí wọ́n bá ṣe nǹkan yìí táwọn bá rọ̀nà lọ ìwọ igbákejì òun ìwọ wà nípò tóun wà tẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bóun ti ń lọ àwọn agbẹ́nìkan tì ọ́ ẹni tí wọ́n gbé tì ọ́ yìí so òun á dúró gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà tẹ́lẹ̀ nígbà kejì ṣùgbọ́n tó bá wá di pé mo lọ tí ìpadàbọ̀ yẹn ò bá ti san máa padà wá láti gba ipò ìwà padà sí ipò tiẹ̀ ẹni tí bí tá a fi tì ọ́ tẹ́lẹ̀ á wà ààyè míì fún. ṣé bó ṣe wà nù ìwé ìròyìn gbà náà lọ nìyẹn. bí ìjà ṣe dé nìyẹn. bàbá ṣé bó ṣe wà nù ìwé ìròyìn gbà náà lọ. bó ṣe wà nínú ìwé ìròyìn nìyẹn láàrin ẹgbẹ́ wọn. ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ dojúrú wẹ́ ẹni tí bí bá gbé ìṣiṣẹ́ wo lè gbé ó ṣe gbọ̀nà ọ̀dọ̀ àwọn alágbára lókè lọ́nu yẹn pé ẹ wá ń bí ọ̀gbẹ́ni fẹ́ dìtẹ̀ gbàjọba o kẹ́ ẹ tètè mọ bí ẹ ti máa wá nǹkan ṣe sí pé ó ti rìnrìn àjò lọ Ghana ó ti lọ bá wọn ṣe ìpàdé bí ó ṣe dìtẹ̀ gbàjọba wọ́n ṣàfà ọ̀rọ̀ yẹn títí àbálọ àbábọ̀ bí bàbá yẹn ṣe ìgbà tí wọ́n wá gbé bàbá tí wọ́n ti fi sínú àtìmọ́lé wọn ò tí ì ṣèdájọ́ wọ́n wá ní kò ní síbò wọ́n ní ò ní síbò 65 ṣùgbọ́n lóru kílẹ̀ mọ́ àfi bí ìròyìn dẹ̀ ti jáde pé àwọn dìbò àwọn wọlé ní ọ̀nà post ibi tí wàhálà ti dèrè tí Adégbénró sọ pé ẹni yìí sọ pé ó ní wọ́n ti òjé bọ ọmọ olóòṣà lọ́wọ́ o.